والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين. ربنا آتنا الحكم وفصح الخطاب ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعاذنا الله وأجارنا من النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba Ẹlẹ́dàá wa, àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run Ọba àti ọlá rẹ̀ kó máa bá Ànábì náà àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá tọ ìlànà rẹ̀ tí di ìjọ́mọ̀dà al-qiyāmah. Òní jẹ́ ìjọ́ kẹrìnlá nínú oṣù Zulhajj ọdún 1442 tí Ànábì ṣe hijira láti ìlú Mákkà lọ sí ìlú Madina, lẹ́yìn tí ó ṣe dédé sí ìjọ́ kẹrìnlélógún nínú oṣù keje ọdún 2021. A bẹ̀rẹ̀ dáúrà ní àná tó jẹ́ pé tírà tí a ń gbé yẹ̀wò ó náà ni ahkamul maulud wa hukukul abna'i ala al-aba. Àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ tàbí ọmọ táa bí, àwọn ìdájọ́ ọmọ táa bí àti àwọn ìwọ̀ ọmọ lórí àwọn òbí. Àfáà tí wọ́n kọ tírà yìí, àwọn náà ni Abubakar bin al-Amin bin Sulaiman al-Anshawi rahimahullahu ta'ala. Kọ́lọ̀n kó bá ṣe àlékún àánú rẹ̀ fún àfáà yìí. In tí a gbéyẹ̀wò lánàá àbí ibi tí a ti dẹ́kọ̀ọ́ dúró lánàá ó náà ni ọ̀rọ̀ nípa tahnikul maulud wa du'a'u lahu bil baraka. Bí ta ti dúró lánàá ni ẹ̀ ṣíṣe tí a ń pè ní tahnik. A sọ pé tí a ń pè ní tahnik ó ní kámú làbídùn tá bá ti bímọ báyìí, kámú dẹ́bínù, ká jẹ dẹ́bínù lẹ́nu, ká jẹ. Tá bá ti jẹ omi ẹ̀ ká fi ra ọmọ ní erigi àti orí ahọ́n rẹ̀ mọ́ orí ahọ́n. Dẹni kí nǹkan kún sì wọnú ikùn rẹ̀. Nǹkan àkọ́kọ́ tá fẹ́ ká ṣe nìyẹn, ká ṣe tahnik. Bọ̀rọ̀kú yá bá bí a lè sọ fún wa wípé tí ó bá ṣẹlẹ̀ pé àbá rí dẹ́bínù tọ̀ kò sí léèfì ká wá èso tútù, èso tó jẹ́ tútù. A ní bí watermelon àbí omi rẹ̀
ká kàn sí lẹ́nu èso tútù ló ná bẹ́ẹ̀ kọ́ ni tí ò bá wá sí then ká wá lo oyin gbogbo tó bá jà sí pé tó bá dùn tó yí pé dúdùn ti ti àdámọ́ ni ò kìí ṣe dúdùn ti ti àtọwọ́dá dúdùn ti ti àtọwọ́dá yóò fa jẹ̀dí fọ́mọ ni o àmọ́ dúdùn tàdámọ́ ṣẹ́gẹ́ dìbà bí oyin ní ìsìn ẹ̀lẹ́pẹ̀ nature tí ẹ̀ bó ṣe wà nìyẹn kákanra fìrá lẹ́nu níwọ̀n bá sókí ilé náà ń pè ní kíni tahnik a dẹ̀ sọ̀rọ̀ pé nǹkan kan lálàáfíà gẹ́gẹ́ bí bàbá ṣe mú wá láàrin pé kò sí nǹkan kan tó lálàáfíà kò sí àdífì kan tó lálàáfíà tí ń sọ̀rọ̀ nípa pé bóyá ká pèrún sétí ọ̀tún ká ṣe kọ́ọ́mà sétí òsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá ní àdísì kan kan lálàáfíà tí ń tọ́ka lórí bẹ́ẹ̀ ìntàkàn sí ni wípé ká ṣe àdúà tí ó já sí pé a fi béèrè fún àlùbáríkà fọ́mọ then ká dẹ̀ wá ìṣọ́ ká wá sọ Ọlọ́run bá fọ́mọ náà níbi aburú èṣù so a sọ pé níwọ̀n bá só kí àrọ̀rà sọ̀rọ̀ díẹ̀ lórí ilé inṣáàlá nípa ìpèrún sí ọmọ létí Ibn Qayyim al-Jawzi rahmatullahi alayhi nínú tírà tiwọn náà Tuhfatul Mawdud bi Ahkamil Mawlud ti Ibn Qayyim al-Jawzi tabawo abala 33 nínú nuskha ti tèmi mi báyìí lábẹ́ albabu rabi' àwọn ṣí àkọlé wípé ó lẹ́tọ̀ sí ká ṣe kíni ká pe ìrun sí ti ọmọ ọ̀tún then ìkọ́mà sí ti òsì àkọlé tí wọ́n ṣí nìyẹn àwọn ni wà fi hadha al-bab ahadith lórí báàbì yìí àwọn àdífì ìbẹ̀ tó ń tọ́ka sí ìkaná àwọn àdífì náà ma rawahu abu abdullah al-hakim èyí tí abu abdullah tí wọ́n gbáwà tánpin al-hakim abu abdullah al-hakim wani haddathana abu ja'far muhammad bin duhaim haddathana ahmad bin hazim bin abi gurza حدثنا عبيد الله بن موسى أن سفيان بن سعيد الثوري عن عاصم بن عبيد الله أخبرني عبيد الله بن أبي رافع عن أبي رافع قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة أني روالات يدو أبو رافع قال أني أبو رافع سوكي مري أنشان لا نبي محمد صلى الله عليه وسلم مري نبي محمد صلى الله عليه وسلم tí ó pèrún sí ti Hassan ọmọ Ali nígbàtí Fatima jẹ́ ọmọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá pèrún sí ti Hassan nígbàtí Fatima bí Hassan ó yá bábí hadith ilé Imam Abu Dawud wọ́n kọ hadith jáde àti Imam Tirmidhi wọ́n dẹ̀ ní hadithun sahih ní hadith ní tí ó lálàáfíà mọ̀rùkú yí abábi wọ́n ní hadith yìí Hassan ni
Abu Dawud kó jáde, Tirmidhi kó jáde, wa hassanahul allama al-Albani. Sheikh Nasiruddin al-Albani wọ́n ní hadithi ni hasan nínú tírà àti wọn náà al-Irwa al-Galil hadith 1173 inú al-Irwa al-Galil. Burúkú kílẹ̀ ṣe wá bá tẹ́bá wo hadithi eléyìí nìsín pẹ̀lú bí a sọ̀rọ̀ kàjáde wọ́n fi nílẹ̀ pé hadithi eléyìí ṣe kíni ó lálàáfíà. Pípé irun sí ti ọmọ ẹ̀rí pé wọ́n mẹ́ńṣẹ̀ ìkọ́mà kọ́nẹ́ká pẹ̀rù sí létí. Àwọn hadithi mi tún wá tó já sí pé ìmí mawdu ni, ìmí jẹ́ da'if àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí eléyìí wọ́n jẹ́ ká mọ̀ pé hadithi eléyìí ṣe kíni ó lálàáfíà. Tó wallahu alam. Ní tí mo wá fẹ́ mú jáde láàrin ni pé Sheikh Albani rahmatullah alayhi wọ́n hassana hadithi eléyìí nínú tírà wọn Irwaul Galil. Tó bóyá ọ̀rọ̀ mi tún wà tí wọ́n tún ní, bóyá ọ̀rọ̀ mi tún wà mi tí ìbẹ́lẹ̀ yìí pàdé, bóyá mi tún wà kúmá tí wọ́n tún ti da'afa hadithi náà, bóyá padà tún wá rí àwọn ọ̀rọ̀ mi tó fojú hàn pé hadithi yìí kò ṣe kíni kò lálàáfíà. Wallahu a'la wa a'la. Ó ṣe ṣe kó jẹ́ pé ìdí tí àfáà ìfi sọ pé kò sí hadith kan tó lálàáfíà nìyẹn. Mo rò pé ẹgẹ́ tí ó bá mi bóyá ti rí ọ̀rọ̀ mi tó jẹ́ ti Sheikh Albani náà tán padà fi rìnlẹ̀ pé hadith yìí ṣe kíni kò lálàáfíà. Ṣẹ́gẹ́ tí bá mi bóyá ti rí nasikh wa mansukh nìyẹn. Wallahu a'la wa a'la. So tí mo lè sọ láàrin nìyẹn, Ọlọ́run fi ọ̀rọ̀ kó fi àjù báyìí lọ. Tọ̀yìn táwa gbéyàwó lónìí ohun ẹlẹ́ẹ̀kẹrin dhabihatul mawludi ya'ni al-aqiqa. Dhabihatul mawludi in tí a dù fún ọmọ táa bí, in tá dù fún ọmọ táa bí. Dhabiha yẹn wọ́n ń pè ní al-aqiqa, wọ́n ń pè ní kíni ẹran tá dùn gangan, ẹran gangan ó kọ tá pè oníkíni al-aqiqa, al-aqiqa bí àìní pùrùkú ya bábi. wọ́n ní dhabihatul mawlud in tá dù fọ́ma ما يذبح للمولود يوم سابعه من غنم ولا يحسب يوم الولادة من الأيام السبعة إلا إذا ولد ليلا. Tabani in tá dù fún ọmọ tá bí á dù fún ní ọjọ́ keje tó wá sáyé. Níjọ́ kèlò ìjọ́ keje ìlà dù ẹran yẹ fún. Kí wá ládù min ghanami nínú tó ní ṣe pẹ̀lú àwọn tó ní ṣe pẹ̀lú àgùtàn, àgbò, ewúrẹ́, òbúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo lẹ́wọ̀n pè ní kí ni al-ghanam. Pòròpó kílẹ̀ sí wá. Wala yuhsabu yawmul wilada min al-ayyami as-sab'a. Nínú àwọn ọjọ́ méje yẹn ní ka ọjọ́ àkọ́kọ́ ma, ọjọ́ tí wáyé gangan ní ka ma. Naam, abimọ láàárọ̀ yìí ọyẹ sí fún ẹsíjọ́ méjì fún abimọ láàárọ̀ yìí nìsín. Naam, ọyẹ sí yóò sì dédé kíni wọ́n láà ní ka onítàbí àníkà ma yóò jẹ́ kínú kí ló ní Saturday. Naam, ẹwà yóò ní kó mẹ́
yóò bọ́ sí yóò sì bọ́ sí Saturday náà ẹ̀ka ẹ̀ka at least ẹ̀ka yóò jẹ́ Saturday ní àbí tí a bá ka táà ka ò nímọ̀ nìyẹn o yóò bọ́ sí Saturday nìyẹn tàbá kò nímọ̀ ńkọ́ now ẹ minus ní kò bẹ́ ẹ gbé látọ̀ lá nìyẹn Saturday ọya ẹ̀ka onímọ̀ ẹbá ka onímọ̀ yóò bọ́ sí kínú Friday àrẹ́bẹ̀ẹ́kọ́ ni tó bàbá ní à ní ka onímọ̀ yóò àbọ́ sí kínú Saturday òǹkà bí ó sì lọ nìyẹn bẹ̀tà àwọn mìíràn pé rárá a ka onímọ̀ ó yẹ pàfà náà padà mọ́ wáyé pé ilá ìdá wúlídá lẹ́ìlà àbútọ́ wáyé pé ọwọ́ alẹ́ náà bá sì kí ni iná bá bí ọmọ náà bá pẹ̀lú ọwọ́ alẹ́ náà bá bí ó yà bá bí tọ́ ìyẹn ni pé a ka onímọ̀ nìyẹn tó bá bí lọ́wọ́ alẹ́ bóyá bí lálẹ́ òní báyìí so ní owó wà include manu òǹkà tí a bá ká nìyẹn inú ma fi bọ́síjọ́ òun náà ló fi bọ́síjọ́ Friday sẹ́dígẹ́ dùwábì ó kílẹ̀ sí wa wa dhabihatul mawlud sunna ikhtilafun bẹ́lá ní àfà lórí ọ̀rọ̀ yìí àfà ní ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀ àmì sọ pé rárá á kà ò ní ma àmì sọ pé àní kò ní ma Allahu alam àmọ́ tàbá kò ní ma náà tàbá kà yóò bọ́ sí ìjọ mélòó nù ìjọ méje náà ni àbí tàbá sí yóò ní kún bẹ̀ yóò bọ́ sí kíni ìjọ méje náà ni níbi ìbẹ̀rẹ̀ òǹkà ní ikhtilafu wa yóò bá mi kílẹ̀ sí wa bá naam wa dhabihatul mawlud sunnatun wajibatun ala al-ab al-mustati' ẹran táàdù fún ọmọ tàbí wọ́n ní súnnà ní wájìbà súnnà ní kíni wọ́n ní pé a ní súnnà tó jẹ́ pé ọ̀ranyàn ni súnnà ní ọ̀ranyàn sí ní kéyò sí yóò bá mi kílẹ̀ sí wa kìí ṣe pé bóyá akànfẹ́ ni tó bá ṣe kò sẹ́sẹ̀ ń bẹ̀ níwọ̀n gbà tí ìkápá bá ti wà fún ọ ní ìkápá láti lè dúnra náà tọ̀ ẹran dúdú ti di kíni ó ti di ọ̀ranyàn tí kápá bá wà tí yóò bá wá ṣe ń kọ́ ẹ̀ṣẹ̀ ṣe kíni ẹ̀ṣẹ̀ ti wà lọ́rùn ẹ̀rẹ̀ because wọ́n ní súnnà ni wájìbà súnnà ni tó jọ́ ọ̀ranyàn sótọ́ pé tàbáwò ní ìsìn irú báwọn yẹn ṣe máa ń define súnnà lónìí wọ́n ni súnnà nìkan tó ṣe tó gbalada tó bá ṣe ò lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ mẹ́bí eléyìí níwọ̀n ìgbà tí ìkápá rẹ̀ bá ti wà tí ò bá sí kápá dé lásọ pé kò ṣẹ̀ṣẹ̀ lọ́rùn èèyàn àmọ́ ó ní kápá rẹ̀ ó lágbára rẹ̀ tọ̀ ìntà fẹ́ kó sẹ́nà ní kéne dandan ó ti di ọ̀ranyàn fún ọ kó dú ẹran fún ọmọ náà ìdájọ́ rẹ̀ ọ̀ranyàn ni torí pé àwọn hadith tó wá fún àṣẹlà níbi ń pa lọ́dọ̀ àwọn afẹ́ ní usul fiqh sí ni wọ́n ní kíni al-amru yaqtadi al-wujub àṣẹ in tí ma ń gbélẹ̀ ní ìdájọ́ ní kíni ọ̀ranyàn yóò bá mi kílẹ̀ sí wa bá so ọ̀ranyàn ló jẹ́ lórí tani lórí bàbá ani dhakari shatani yóò wá dú àgbò méjì tàbí ewúrẹ́ méjì fún ọmọ ọkùnrin tó bá bọ́mọ ọkùnrin ṣẹ́gẹ́dùwà ní àgbò méjì tó tó dáadáa wa anil untha shatun wahida tó bá jẹ́ pé ọmọ obìnrin bá labá bí ń kọ́ wọ́n ní àádù ẹyọ̀kan
Yorùbá mi kílẹ̀ sí wa tó ìbéèrè ni kí ló mú òpin ìyà yìí wá ó sì já sí pé àdú méjì fún ọmọ ọkùnrin ẹyọ kan fún ọmọ obìnrin kí ló mú òpin ìyà yẹn wá lánàá a sọ wípé àtọmọ ọkùnrin àtọmọ obìnrin ìdùnnú yìí ò gbọdọ̀ jura wọn lọ mo bímọ obìnrin bí n ṣe dùnnú sí tọmọ obìnrin náà ní ṣe dùnnú sí kíni tọmọ ọkùnrin kò gbọdọ̀ jura wọn lọ náà tábà tí wọ́n ń gbọ́ láfúnkà lórí ìkan tọ̀ sáà ní fẹ́ mọ́ bọ́ sínú ìṣesí àwọn jahiliya tó máa ń wò pọ́ ọmọbìnrin àwọn òkọ́ ọmọbìnrin kún ó yé wa aha tó láàrin ní ìsìn hadith Ànábì sallam ó fi rinlẹ̀ fún wa wípé áàdù àgbò méjì àbí ewúrẹ́ méjì fún ọmọkùnrin then ẹyọ kan fún ọmọbìnrin ṣé tàfáúdùlù ti ṣẹlẹ̀ láàrin báyìí kí ni hikima tó wà mẹ́ mo fún yín lásàmẹ́tì ẹ̀ ń gbà sàmẹ́tì lọ́la inṣáàlá ó ti yé Ànábì ló sọ̀rọ̀ yìí o pé á dù kíni méjì fọmọ ọkùnrin then ẹyọ kan fún ọmọ obìnrin tí kápá rẹ̀ bá sí kíni tó bá ti wà ilé ìjẹba wa min al-hikma min mashru'iyyati al-aqiqa shukrullahi ala ni'mati al-mawludi wa at-taqarrubu ilayhi bi-dhabhi wa at-tafa'ulu bi salamati al-mawludi nínú hikma tí Ọlọ́run ọba àbí tí ṣẹ̀ríà fi ṣe lófin tán fi ṣe ká dú ẹran lófin hikma tó wà ń bẹ ó ní wípé ṣukurullah ìfi sọpẹ́ fọ́lọ̀ ìfi ṣe kíni ìfi dúpẹ́ fọ́lọ̀ ìtọ́ Ọlọ́run kò dúpẹ́ o tó bá mi sọ ìyá ìláyọ̀ tọmọ ìwásáyé lálàáfíà tí ò sí wàhálà tí ò sí dáàmù ìyẹn fi lè yẹn fi sí ọpẹ́ fọ́lọ̀ ọba subhanahu wa ta'ala lórí ìkẹ́ kínú ọmọ tí ó wáyé because ọmọ gaga fúnra rẹ̀ kílò náà ni'ma ni ìkẹ́ ni tọ́lọ̀n bá sórí fún yàn kí ni kéèyàn ṣe kéèyàn dúpẹ́ ẹran kéèyàn dùn náà kí náà fi ṣe yẹn ìyẹn fi sọpẹ́ fọ́lọ̀ ọba ni subhanahu wa ta'ala wa taqarrubu ilayhi bi-dhabhi a tún wá lo ẹran yẹn tààdùn a fi ṣe ìpẹ́pẹ́ ń fúrú fọ́lọ̀ a fi súnmọ́lọ̀ a fi wá ìsúnmọ́lọ̀ ọba subhanahu wa ta'ala pé káàrin wa tọ́lọ̀bọ̀ tó dán mọ́rán dáadáa rúpa ní kílẹ̀ sí wa bá wa tafa'ulu bi salamatil mawlud àti ìfisí ààyè wípé ọmọ wá sáyé lálàáfíà a fi ẹran yẹn agbé sí ààyè wípé ọmọ wá sáyé lálàáfíà gbogbo kílẹ̀ sí wa bá ó wáyé nínú rọrùn nínú dẹ̀kùn ọmọ mi tán bá bí ọmọ mi wọ́n lè bí lẹ́ni tí ojú rẹ̀ fọ́ a máa ṣẹlẹ̀ bá ń gbà ẹ̀bẹ̀ kọ́ ni èmi wọ́n á bí gan kó má pè àwọn part of the body rẹ̀ kó má sí kíni kó má wá complete wọ́n máa ṣẹlẹ̀ bá ń gbà mí èmi wọ́n á bí ní pẹ̀lú ààrẹ ní pé ààrẹ nǹkan ó tún ní bá bẹ̀ lọ àmìlẹ̀ wásáyé lálàáfíà tí kò sí any problem àwa fi ẹran àti sí kíni àbí sí ọpẹ́ fọ́lọ̀ ọba subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tá a máa fi ń dúpẹ́ fọ́lọ̀ nù nígbà tí a bá bímọ òrùpó kílẹ̀ sí wa bá bákan náà wal ihsanu ila al fuqara'i wal muhtajin wasilatun lil aqarib
wal asdiqa yóò sì máa jẹ́ bí ìṣe dáadáa fún àwọn aláìní àwọn tó bá jẹ́ tálíkà ẹran tá a dún yẹn á sì kíni á fáwọn náà ìsáàní fún wọn nìyẹn àtàwọn tí wọ́n bùkátà àti àwọn alásùnmọ́ àtàwọn ọ̀rẹ́ ó kílẹ̀ sí wa bá eléyìí jẹ́ bí ó sì jẹ́ báwọn. then watakulu al-aqiqa bil ghanam kí wọ́n láfi ṣe àkíkọ̀ náà kí ni ìran ẹran wo láálò ṣẹ̀rí àtún sàlàyé irú àwọn ẹran tá lò tá bá fẹ́ dúnran ìkómà ẹgẹ́ tí ó sàlàyé ó yànnàná irú ẹran tá lò ẹran pọ̀ náà àbí ẹran ò pọ̀ ni ẹlẹ́dẹ̀ kílò náà kẹ́tẹ́kẹ́tẹ́ kílò náà síbí ẹran lò náà ajá kílò náà ẹran ni náà àbí èsì ẹran ni ẹran ni ṣùgbọ́n ṣẹ̀ríà sọ pé rárá èyí tí mo fẹ́ kẹ́ lò ò níbi báyìí ó ní alghanam ó ní àgùtàn tàbá ní àgùtàn ó kó sínú àdọ́àn àgbó wọnú ẹ̀ ewúrẹ́ wọnú ẹ̀ maiz òbúkọ wọnú ẹ̀ wọnú kíni alghanam zakariha wa unthaha akọ rẹ̀ ní àbábò rẹ̀ ṣẹ́gẹ́gbà ẹran tá lónù fún ẹran kíni tá dù fún ọmọ tó wáyé wa yusharatu laha ma yusharatu fil udhiyya wọ́n ṣe ní òfin fún ẹran yìí ẹran tá fẹ́ dù yìí wọ́n ṣe lófin irú òfin tí wọ́n mú sí ẹran léyá ó yíwa bábí irú òfin tó wà lára tí ṣẹ̀ríà gbé sára ẹran léyá irú ẹran wo láàdùfẹ́ ẹran léyá irú òfin náà ó gorí ẹran táàdù fún ọmọ tí ó wá sáyé gbọ́rùkú kílẹ̀ tí wá bá fala yujzi'u min ad-da'ni illa ma awfa nisfa sana kò lẹ́tọ̀ nínú ìtóníṣe pẹ̀lú àgbò àfi tó bá ti kọjá ìlàjì ọdún ó yá bábí tó bá ti kọjá ìlàjì ọdún ó ti kọjá oṣù mẹ́fà irú àgbò yẹn ilá a lè lò fún kíni iléyá òun náà lásì lò fún kíni a lè lò fún àkíkà ìkó ọmọ fa'akthar abóti ẹ̀ ju oṣù mẹ́fà náà lọ nínú tó ní ṣe pẹ̀lú òbúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní kóhùn kádùn tí ẹ̀ ma awfa sana kamila àbíkútẹ̀ jù bẹ́ẹ̀ lọ pòròpó kílẹ̀ sí ọba irú àwọn ilé o ní ẹran tí a fẹ́ ká lò fún àkíkọ tàbí kíni iléyá òfin tó délé iná ló dé iná wala yujzi'u fil aqiqa al-awra al-bayyinu awaruha kò lẹ́tọ̀ níbi al-aqiqa ẹran tá dù fún kíni ọmọ tó wá sáyé ẹran tó jẹ́ pé ojú rẹ̀ ti fọ́ tó ní àrùn lójú tí àrùn rẹ̀ ṣe kíni tó hàn kedere báyìí wal arja al-bayyinu arajuha àti ẹran èyí tó já sí pé tí ó bóyá apá rẹ̀ àbẹ́sẹ̀ rẹ̀ tí ó ti rọ ó kílẹ̀ sí wá bá wal marido al-bayyinu maraduha àti ẹran tó ṣàárẹ̀
èyí tó yẹ pé ààrẹ rẹ̀ ní tó hàn kedere ni mo rò pé kílẹ̀ sí wa bá irú àwọn ìran ẹran yìí a gbọ́dọ̀ lò fún ìkómà àbí fún kíni iléyá mo rò pé tí yẹ bá bí wal ajfa àti ẹran tó jẹ́ pé ó ti rù tó ti gbẹ alẹ́ ti dáhàbà mú kò ha èyí tí gbogbo àwọn mùdùmúdù egun rẹ̀ ti ṣe kíni tó ti lọ mo rò pé kílẹ̀ sí wa bá irú àwọn ẹran yìí àìlò wọn fún àkíkà àìlò wọn fún ìpé ọmọ wáyé a fẹ́ pa ẹran akáwà paru eléyìn fún a gbọ́dọ̀ lówó ẹran náà ẹ̀rì pé bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ ló fún kíni iléyá náà gbọ́rùpá ní kílẹ̀ sí wa bá bákan náà wọ́n ní wala yasihu al-ishtiraku fil aqiqa mutlaqan kò lẹ́tọ̀ọ́ káṣe tí a ń pè ní ishtirak ìkópa èmi bímá ẹ̀yin náà bímá káwá ní ká lu ẹran kan fún ṣe mú rí ọba ìṣọ́bá èyí méjì bímá ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ káwá ní òkè ẹjá lu ẹran kan fún ká ṣe musharaka níbi kíni níbi ẹran kan wọ́n ní léyìn lẹ́tọ̀ fala yujizu ra'sun illa an ra'sin kò lẹ́tọ̀ orí kan àfi pẹ̀lú orí kejì o yẹn ni pé ìtumọ̀ rẹ̀ ni pé a pa ẹran kọ̀ọ̀kan fún ẹ̀yin kọ̀ọ̀kan ni kí n kálukú pẹ̀ràn tiẹ̀ ẹ̀yin bímọ tí ẹ̀pẹ̀ràn tí lágbájá bímọ tiẹ̀ náà kùnà pa kíni kò pa tiẹ̀ ẹni ìbejì ọ̀rọ̀ ń bọ̀ wà lórí tiẹ̀ náà ní insha Allah wa man wulida lahu taw'amun en tá bá bí ìbejì fún taw'am ìbejì fi batni wahidin nínú okùn kan dhabaha an kulli wahidin minhuma wọ́n du ẹran fún gbogbo kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì ni wọ́n du ti Táyé lọ́tọ̀ ti Kẹ́hìndé lọ́tọ̀ tó bá pín mẹ́ta gan so lalaba abido oni do wa wo du tie na lọ́tọ̀ burko kile si wa ba so orukuluku wo du tie lọ́tọ̀ ni burko wọ́n ní kíni àbí ṣe bẹ́ẹ̀ ni báyìí dhabihatan khassa wọ́n dù fún olúkúlùkù wọn ẹran tó wà special fún kálùkù kama la yujma'u bayna al-udhiyya wal aqiqa min dhabihatin wahida gẹ́gẹ́ bí ó ṣe lẹ́tọ̀ kí wọ́n dàpọ̀ ẹran kan fún ìkómà àti iléyá bóyá abímá ó wá bọ́ síjọ́ ọdún ẹnkí mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níjọ́ lásìléyá ìbíjọ́ Monday bá níjọ́ Tuesday kó lásọdún àbí kó wá jẹ́ sí pé ìkómọ èèyàn bímọ ìjọ́ keje wá bọ́ síjọ́ Tuesday kí wọ́n wọ́n pẹ́tọ̀ jẹ́ ń fi àníyàn kan kí n fi gbé kí n fi òkú kan pẹ́ méjì nìyẹn ní innamal a'malu binniyat náà binniya tàbá mú ètò wá pẹ̀lú binniya innamal a'mal binniya ó yá bábí wọ́n ní ilé ìkù lẹ́tọ̀ a gbọ́dọ̀ dápọ̀ ti léyá ọ̀tọ̀ ti kí ni ọ̀tọ̀ ti kó mọ́ ọ̀tọ̀ ebi afásí mú aláàrin bákaná ìkẹlẹ́kẹ̀ẹ́dógún yustahabbu fil aqiqa an yu'kala minha wa yuhda lil jiran wal aqarib wal asdiqa wa yatasaddaqu biha ala al muhtajin wal afdalu fi luhum al aqiqa
an yukhraja biha ila an-nas la an yud'u ilayha fa in du'u ilayha fala ba's. wọ́n ní in ta fẹ́ yustahabbu in ti sharia fẹ́ ni fil haqiqa níbi ẹran tí a dú fún ọmọ kí wọ́n jẹ nínú rẹ̀ jíjẹ nínú rẹ̀ ẹjẹ́ ti báwọn bàbá ọmọ àtàwọn ìgbọ́n àtàwọn àbúrò kí gbogbo ó jẹ ń bẹ̀ wa yu'da lil jiran ká sì tún fi sí ẹ̀bùn nínú rẹ̀ fún àwọn alábàágbé àwọn tààjọ múlé tira wa wal aqarib àtàwọn alásùnmọ́ àwọn ìbátan wal asdiqa àtàwọn ọ̀rẹ́ ó kílẹ̀ sí wa bá wa yutasaddaqu biha ala al-muhtajin kódà gan a tún lè fi ṣe sọ́dákọ̀ ká tún fi ṣe sọ́dákọ̀ sàárà fún àwọn tí wọ́n bùkátà gbogbo lè ṣẹ̀rí àfaramọ́ wal afdal wọ́n ní àmọ́ tí fi ń lọ́lá jù min luhumil aqiqa níbi ẹran ọmọ tààdú fún ọmọ in tó fi ń lọ́lá jù ní pé kíni an yukhraja biha ila nas tọ́ ká gbẹ̀rẹ̀ jáde fáwọn èèyàn ni ká lọ pín fáwọn èèyàn ni wọ́n lè lò fi ń ṣe kíni ló fi ń lọ́lá jù la an yud'u ilayha kí tí pé ká pé àwọn ẹ̀wà pé ẹ máa bọ̀ wá ṣé ń gbọ́ mi yí báyìí kí tí pé ká pé àwọn èèyàn wá pé ẹ máa bọ̀ wá á gbé jáde lọ fún wọn ni kí lè rí sáàrin wọ́n ní tó fi ń lọ́lá jù nìyẹn o kún ò sọ pé dandan ní ká ṣe bẹ́ẹ̀ o wọ́n ní ilé ló fi ń dáa jù ní bábí àbdọ̀líyà nìyẹn pé tó fi ń lọ́lá jù nìyẹn ká gbé jáde ní òbí ma ní ìsìn kí wọ́n gbé ẹran náà kí n lọ pín fáwọn èèyàn àwọn tó bá yẹ kí n pín fún kì í sí pé kí n wá pé àwọn èèyàn wá pé ẹ máa bọ̀ wá Allahu alam wọ́n ní tó fi ń lọ́lá jù nìyẹn àmọ́ o fa in du'u ilayha àmọ́ tán bá pé àwọn èèyàn wá pé ẹ máa bọ̀ wá fala ba's kò sí lè fi ń bẹ̀ o ọ̀rọ̀ tí kílẹ̀ ní sí abẹ́ kílẹ̀ kò sí lè fi ń bẹ̀ ká pa àwọn èèyàn pétọ̀ abímọ ẹ wá jẹ ìkómà burúkú kílẹ̀ sí wọ́n wọ́n ní kò sí lè fi ń bẹ̀ inṣáàlá Allahu alam walam yathbutu fil man'i an kasri idhamil aqiqa hadithun wa qad jaratil 'ada bi kasri al-'idham 'inda intifa'i bidh-dhabiha wọ́n ní hadithi kún lálàáfíà ẹgbọ́mi walam yathbut hadithun takdiri rẹ̀ nìyẹn hadithi kún lálàáfíà fil man'i an kasri al-'idham al-aqiqa níbi kíkan igun ẹran tá a dùn ní kí lẹ gbọ́ inú Yorùbá yìí àbí kí lẹ gbọ́ inú ọ̀rọ̀ yìí kíkan igun rẹ̀ igun ẹran ni hadith kan lálàáfíà pé ó kọ kíkan igun náà kíkan igun rẹ̀ ó sì máa ń sá tó máa fọ́ ó ti kílẹ̀ sí wa torí pé àwọn ọmọ sọ pé èyí gbọ́dọ̀ fọ́ igun rẹ̀ àbí kéyìí ó kan igun rẹ̀ ọmọ ilẹ̀ àdáàrí pẹ̀lú ẹ̀rí wò wọ́n ní hadithi kò lálàáfíà látọ̀dọ̀ ṣẹlá Ànábì wa Muhammad sallam pé ó kọ kíkan àbí fífọ́ igun ẹran náà wa qad jaratil 'ada bi kasri al-'idham ìṣesí ó ti lọ
al'ada àwọn èèyàn ìṣesí àwọn èèyàn ti lọ lórí kíni kíkan igun indantifa'i bidhabiha nígbà tí wọ́n bá fẹ́ ṣàǹfààní pẹ̀lú kíni ẹran yẹn ẹgẹ́ jùlọ ẹ̀rí pé àwọn ẹran kan àwọn igun kan mẹ́rin pé ó ti ẹran ti ẹ̀ lè rí àfitẹ́ bá sá igun náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀kọ́ ni ẹ sá ẹ fọ ọmọ ìrànlẹ́ ẹran ó fi mo rò kó kílẹ̀ sí wa wá kọ́lọ́hún sànù yóò fi kárí kọ́lọ́hún sànù so àmọ́ kò sí àdìsí kan tí ń sọ pé torí náà ẹ gbọ́dọ̀ kán àbí ẹ má fọ igun rẹ̀ wọ́n lè rí àdìsí mu wa àmọ́ kó jẹ́ pé àdìsí náà ti kíni kó lẹ̀ làwọn fi sọ pé lam yathbut hadith kan ò lálàáfíà kó fẹsẹ̀ múlẹ̀ látọ̀rọ̀ Ànábì wa Muhammadu rí bẹ́ẹ̀ wallahu a'lam ilé ìjẹba tọ́ òun ẹlẹ́ẹ̀karùn-ún tasmiyatul mauludi wa takniyatuhu fúnfọ́ ọmọ lóókọ ọmọ tàbí sísọ lóókọ àti fúnfún ní alkuniya tasmiya oníkásọ ọmọ lóókọ abímọ àwa fún lóókọ kuniya oníká máa fi ó kọ ọmọ pọ́mọ yẹn tán pé kúníyà nìyẹn ó kọ ọmọ ká máa fi pe ọmọ náà ká ní tó bá ti pọ́ ọmọ ọkùnrin bá ní ká ní Abu Muhammad ọmọ àrùbó ká sọ pé Abu Muhammad Abu Ahmad Abu Abdurrahman ọmọ àrùbó tàṣẹ bí lónìí kan Abu Darda Abu Rumaysa ẹgẹ́ dùbà ilé náà pè ní kúníyà then ó kọ oní ó kọ súná Abdurrahman Abdurrazak Ali Uthman Omar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni wọ́n pè ní ókọ àmọ́ kúníyà ó ní ká fi ókọ ọmọ ká máa fi pè ká ní bàbá alágbájá bàbá Muhammad ọmọ àrùbó ká pè ní bàbá Muhammad àbí Ummu Rumaysa mama Rumaysa ọmọ àrùbó ni ó yá wáyé sọ wọ́n pèlè ní kíni kúníyà náà ń pèlè kúníyà ṣẹ̀ríà farama Islamu farama lọ́wọ́ kan ó kílẹ̀ sí wọ́bá ilé nìkẹ́lẹ̀ karùn-ún tá gbéyàwó báyìí wọ́n ní lábẹ́ ilé yajibu tasmiyatul maulud inda alwilada aw fil yawmi sabi'i minha wọ́n ló lẹ́tọ̀ lábẹ́ ṣẹ̀ríà àtọ́lọ́ ó lẹ́tọ̀ ká fún ọmọ lóókọ ńgbà tàbí ìjọ táa bí gangan pẹ̀tọ̀ abímọ lónìí ó kọ rẹ̀ sí ìjẹ báyìí ó yà bá rí indal wilada aw fil yawmi sabi' àbí ká sọ lóókọ níjọ́ keje kò sí ìta sínú méjì tí ó sì kéré tí ó fẹsẹ̀ múlẹ̀ ká fún lóókọ níjọ́ keje ó lálàáfíà ká fún lóókọ níjọ́ táa bí káì ó tó bímọ gan tíyàwó yẹn bá ti wà ní oyún pé ìyàwó ti lóyún báyìí ẹ ń gbọ́ mi yé mo lè sọ wípé tí a bá bí màá tó bá jí ọkùnrin bá ní ó kọ tí ó mọ̀ jẹ́ ni tó bá jẹ́ pé ọmọ obìnrin bá ní ó kọ tí ó mọ̀ jẹ́ ni kó tó wáyé gan mo lè fún lóókọ mo rò pé wà bí kó tó wá sáyé kátìfù alìtìfù lóókọ kó tó wáyé wọn ò sọ pé ṣẹ́rẹ̀ ìní pé òfin ni dandan ni ó láti jẹ́ pé kó péjọ́ keje tó wáyé ká tó fún lóókọ ìbá mi kílẹ̀ ìṣòwò bá so ṣẹ̀rí àfarama kò sí lè fi bẹ́ẹ̀ lè annal isma unwanul musamma torí pé ó kọ tẹ́ẹ̀rí àdírẹ́sì ní tẹ́ ma fi ń pèèyàn tẹ́ ma fi ń sọ̀yìn ní tẹ́ ma fi ń pèèyàn táà fi mọ̀ pé lágbájá ní tàmọ̀dùn ní táà ma fi differentiate láàrin ara wa ó kílẹ̀ sí wa bá aha
bihi yatamayyazu ala wajhin yaliku bi karamatihi insanan musliman pẹ̀lú rẹ̀ pẹ̀lú okonni ni wọ́n ma fi ń ṣe àdáyanrí ọmọnìyàn ní ojú pọ̀nà tó fi ń yẹ tí ó ma jẹ́ bí àpọ́nlé fún ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí okọ̀ ló ma fi ṣàpọ́nlé rẹ̀ láma fi differentiate láma fi ṣe àdáyanrí ẹ̀rì tán bá bí ma ní ìsìn tán bá bí ìbejì ní ìsìn lápèjú yìí okọ̀ wọn yàtọ̀ sínú àbí yàtọ̀ a lè bí ìbejì ká fún olókọ̀ kan náà Muhammad mo rò pé yíwá bí ẹni Ahmad Muhammad mo rò pé kílẹ̀ sí wa bá dandan kó kó ń ṣe kíni kó yàtọ̀ síra wọn so a ń fi ìyàtọ̀ ókọ̀ ní láàmà fi sí àdáyanrí olúkúlùkù ó kílẹ̀ sí wa bá èyí yóò a máa jẹ́ àpọ́nlé fún ìjọ ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí àpọ́nlé ńlá ni ilé ìjẹba wa yajibu ikhtiyaru al-ismi al-hasan lafdhan wa ma'nan nínú tí a fẹ́ ká mójútó nínú ìwọ ọmọ ó ní pé dandan ni ọ̀ranyàn ni ká sẹ́sà ẹ̀sà kíni orúkọ ká sẹ́sà orúkọ al-hasan èyí tó fi ń dájú orúkọ tó dáa ó dáa ní gbólóhùn ní pípè jáde tá bá fẹ́ pè jáde masha Allah ó kílẹ̀ sí wa wá a pè tí ò ní sí pé bẹ́ àmọ̀ràn gbẹ̀gbẹ̀ àmọ̀ràn kílókọ rẹ̀ ká tó pé ókọ tá pè ní rọrùn lafzan pípè rẹ̀ kò sí wàhálà ń bẹ̀ wa ma'nan tẹ́ bá tún gbétùmọ̀ rẹ̀ sórí òṣùwọ̀n ṣẹ̀ríà ìtumọ̀ tó dáa ni li'anna al-ism torí pé ó kọ tẹ́rí lahu ta'thirun 'ajibun fil musamma min haythu al-hasanu wal-qubhu wal-khiffatu wath-thiqal torí pé ó kọ mọ́ nílapa lára ọmọ ó kọ ó máa ní ìlapa lára ọmọ ní ojú pọ̀nà dídá tá bá fún ọmọ lóókọ tó dá ẹ̀rì pé ìṣesí ọmọ ní ó ṣe kíni dídá ókọ àti túmọ̀ ókọ náà yóò ní lápá lára ọmọ náà ìmọ̀ bóyá mo rí ọba ìṣọ̀fà àhà tí ókọ náà bá burú nítumọ̀ bí ìtumọ̀ ṣe burú bẹ́ẹ̀ ni ìṣesí ọmọ náà ó ṣe kíni bí ó ṣe burú nù búburú ókọ yóò lápá lára ọmọ náà ó kílẹ̀ tí wá bá wal-khiffa wath-thiqal àti kíni fúfúyẹ́ àti wíwúwo ọmọ ma ń le nígbàmí látàrí ọkọ̀ tàbá fún nígbàmí ni o ọmọ sì ma ń ya dìdìrìn látàrí ọkọ̀ tàbá fún nígbàmí so dandan ní ká sẹ́sà ọkọ̀ tó dáa nítumà àti ókọ tó dáa ní gbólóhùn ní pípè jáde pọ̀rọ̀pọ̀ kílẹ̀ sí wa bá wa yustahabbu tasmiyatu bil asma'i taliya afẹ́ ká sọ ókọ ọmọ pẹ̀lú àwọn orúkọ tí a fẹ́ máa list fún wa àwọn orúkọ tá fẹ́ máa list tá fẹ́ máa kà jáde alákọ̀ọ́kọ́ ahabbul asma'i ila Allahi ta'ala ókọ àwọn ọkọ̀ tọ́lọ̀n fi nífẹ̀ẹ́ sí jùlọ ẹ ń gbọ́ mi àwọn ọkọ̀ tọ́lọ̀n fi nífẹ̀ẹ́ sí jùlọ wa hiya Abdullah Abdurrahman onígbòlò Abdullah Abdurrahman ó kílẹ̀ sí wa lọ́dọ̀ Ọlọ́run ọba o in tọ́lọ̀n fi nífẹ̀ẹ́ sí jùlọ ní ọkọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn Abdu ẹrú Ọlọ́run Abdullah Abdurrahman ilé ló fi ń dájú ilé ló fi ń rẹwà jù ilé yìí ló fi ń sojú lọ́yìn jù nínú àwọn orúkọ
ìyẹn báwọn ẹlẹ́ẹ̀kejì thumma ma ubbida lismi min asma'illahi al-husna ó yá bá àbí ká sọ pé talákọ̀ọ́kọ́ yìí Abdullah Abdurrahman méjèèjì yìí ló fi ń dáa jù lọ́dọ̀ ọlọ́ba lọ́nà fi ń nífẹ̀ẹ́ sí jùlọ Abdullah Abdurrahman ẹ̀rìkì mo ti change ọ̀rọ̀ nísìn ó ti yàtọ̀ sí pé ètò bá bẹ̀rẹ̀ pẹ̀lú Abdullah kawai Abdullah Abdurrahman méjèèjì yìí ó kọ tọ́rọ̀ fi ń nífẹ̀ẹ́ sí jùlọ nú àwọn òkọ lélẹ̀ tó sì fi ń lọ́lá jù lọ́dọ̀ ọlọ́ba ìní méjèèjì Abdullah Abdurrahman then thumma ma ubbida lismin min asma'illahi al-husna lẹ́yìn náà ó kọ èyí tí èèyàn fi mú rẹ̀ sìn tí wọ́n fi mú ní sìn nínú àwọn orúkọ tó rẹwà nínú àwọn orúkọ Ọlọ́run Ọba tí wọ́n pè ní Abdul Malik ẹgẹ́ tí lẹ́yìn náà lẹ́yìn Abdullah Abdurrahman lẹ́yìn yẹn gbogbo kọ̀ọ̀mí tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú abdu mo rò pé mo rí ọ̀rọ̀ yìí differentiate bá ẹgẹ́ tí dáadáa ẹ̀rí pé Abdullah kí ló náà fi bẹ̀rẹ̀ Abdurrahman kí ló náà fi bẹ̀rẹ̀ tọ́ sẹ́rí Abdullah Abdurrahman méjèèjì yìí kò sí ètò rẹwà tó kò dẹ̀ sí ètò dáa tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù lọ méjèèjì yìí ni ó kílẹ̀ sí wa bá ẹgbẹ́ kó pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú abdu ẹjọ́ yìí kó bẹ̀ pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú abdu ẹjọ́ kó bẹ̀ Abdullah Abdurrahman sẹ́rùkọ́ yìí tó fi ń dáa jù lọ́dọ̀ ọlọ́ba ní subhanahu wa ta'ala lẹ́yìn yẹn gbogbo kọ̀ mi ó kọ Ọlọ́run Ọba tí wọ́n fi abdu tì sí rò pé bá mi kílẹ̀ sí wa bá Abdul Malik burúkú kílẹ̀ sí wa bá thumma tasmiyatu bi asma'il anbiya'i wa rusul lẹ́yìn náà ká mú ókọ nú àwọn orúkọ àwọn ànábì Ọlọ́run Ọba àwọn òjíṣẹ́ Ọlọ́run bí ká sọ wọn ní Muhammad Ibrahim Ismail Yunus Yaqub Ishaq Yahya Lut ó kọ ànábì Ọlọ́run wà ní gbogbo ya wà bí then Musa ní Musa gbogbo kílẹ̀ sí wà àwọn kọ ànábì Ọlọ́run bà lélẹ̀ a lè múnú rẹ̀ káfi sọ àwọn ọmọ wa thumma tasmiyatu bi asma'i salihin lẹ́yìn náà ká sókọ ọmọ nínú àwọn okọ àwọn ẹni ire àwọn tàbí pé ẹni ire ni wọ́n àwọn ẹni Ọlọ́run ka asma'i sahaba gẹ́gẹ́ bí okọ àwọn sahaba àwọn sàábí ànábì wa Muhammad àwọn tí wọ́n jókòó níwájú ànábì wa Muhammad tí wọ́n mú mẹ́ìmá tí wọ́n gba kéw àwọn tí Kùránì ń sọ̀kalẹ̀ níṣẹ́jú wọn a lè sọ àwọn ọmọ wa ní ókọ wọn mo lè sọ kọ ọmọ mi ní Abubakar Siddiq Umar Uthman Ali Bilal Zaid Muawiya naam radiyallahu anhu kọlọ̀ kó bá kẹ́ Muawiya kọlọ̀ kó bá sí alékún ìyọnu ẹ̀ fún Muawiya gbọ́rùkú kílẹ̀ ìjọba wá Abu Huraira sàbí àgbànú Julaibib Masha Allah ẹgẹ́ dìbà àwọn sàábé alìsókọ Abu Huraira sókọ ni Abu Huraira ìsókọ náà fúníyà nìyẹn Abdurrahman ló kọ Abu Huraira Abdurrahman bunu Sakhr àká sọ kúníyà rẹ̀ ní Abu Huraira bàbá olólógbò
mo rò kóyé náà àbí ká múnú oko àwọn tábìí àwọn orí ànábì àmọ́ àwọn jókòó ti àwọn sàhábà àwọn gba kíw níwájú àwọn sàbí ànábì wa Muhammad àwọn tábìí ni bí Sa'id bin Musayyab Sa'id Mujahid naam Mujahid agbanu àwọn sàhábà yínú àwọn tábìí ni ẹgẹ́ ìdíwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn oríṣi ìran ókọ mẹ́rin yìí ókọ Ọlọ́run Ọba ètò fi nífẹ̀ẹ́ jùlọ Abdullah Abdurrahman tàbí ètò bẹ̀rẹ̀ pẹ̀lú kíni Abdulmalik Abdulqudus Abdulghani Abdulsalam oyababi àbí àwọn okọ̀ àwọn ànábì Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run àbí okọ̀ àwọn ẹni rere gbogbo àwọn ilé kò sí ètèyàn bá yànnú àwọn okọ̀ yìí tí ò ṣe déédéé ó kílẹ̀ sí wa bá tẹ bá bí mọ́nìsì èwo lẹ́mù inú àwọn mẹ́rẹ̀ẹ̀rin èwo lẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó wù yí jù bẹ̀t kí wọ́n lórí táwọn yóò fẹ́ mọ́ sọ Abdullah Abdurrahman tọ́lọ́ sí fi nífẹ̀ẹ́ sí jùlọ nìyẹn ẹlẹ́mì mọ̀ wá okọ̀ kan tó yí pé wà garib okọ̀ kan tó yí pé gbọ́rí láyé ẹlẹ́mì sọ pé Zabihatullah mo fẹ́ sọ mọ́ mi Zabihatullah ta ni Zabihatullah Ànábì Ismail ó yà wá bí ọlọ́ọ̀bá sànú wa ìṣẹ́jú mẹ́rin tẹ́ fi yàn ní òkè ẹjá sáré parí àmì náà wa yuhramu tasmiyatu bil asma'i taliya èèwọ̀ wá ni wọ́n ṣe léèwọ̀ ká mú ókọ nínú àwọn ókọ tí ń bọ̀ ìtafẹ́ máa lístì fún wa a gbọ́dọ̀ sọ máa wa nìkan nínú àwọn ókọ ta fẹ́ lístì ní ìsìn kọ́má àwọn ókọ ta fẹ́ kájáde fún wa èèwọ̀ ní ká sọ máa wa nìkan nínú àwọn ókọ yìí al-asma'ul muharrama shar'an àwọn ókọ tó jẹ́ èèwọ̀ lábẹ́ ṣẹ̀rí àtọ́lọ́ èèwọ̀ ni mislu bí àpèjúwe malikul muluk ọba àwọn ọba malikul muluk ọba àwọn ọba kí ni òbí manis kí wọ́n ń pè ní malikul muluk haramu lélè ta ni ọba àwọn ọba Allahu subhanahu wa ta'ala ẹgẹ́dùbá ẹni alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kejì wal asma'ul mukhtassatun billahi ta'ala àti àwọn ókọ èyí tó jẹ́ ẹ̀sà fọ́nà ọba nìkan bí ó kọwọ́nù ar-Rahman al-Quddus al-Fattah al-Ghani al-Malik al-Jabbaru àwọn kọ̀ yìí èyí gbọ́rọ̀ sọmọ rẹ̀ o kí wọ́n bí mọ́ní sí wọ́n ní ar-Rahman ar-Rahman yíwọ́ dà máa bọ̀ àrárá o ń bọ́lọ̀ jù kọ pọ̀nù o ń fi ọmọ rẹ̀ kẹ́ ṣe dédé Ọlọ́run Ọba ni subhanahu wa ta'ala níbi ó kọ al-Aziz tí yóò bá ń pè ní làṣíṣì Yorùbá ọmọ bọ́ sí ń bá ó kọjẹ́ wọ́n gúrù bí ká bó kọjẹ́ ó kílẹ̀ sí wa wá so irú àwọn ọkọ̀ yìí a gbọ́dọ̀ sọ ma wa al-asma'ul al-mu'abbadatu li ghayri Allahi ta'ala àwọn orúkọ èyí tí wọ́n fi mú yàn sìn yàtọ̀ sọ́lọ̀ àwọn ọkọ̀ tí wọ́n fi mú yàn sìn tí wọ́n fi mú ẹnìkan sìn tá fi ń jẹ ẹrú fẹ́nìkan tá fi múra wá sìn fẹ́nìkan yàtọ̀ sọ́lọ̀ a gbọ́dọ̀ só kọ ọmọ wa nírú ọkọ̀ náà bí kínú
bí kí o sọ ọmọ rẹ̀ ní Abdul Kaaba, Abdul Kaaba, ẹrú Kaaba. Abdul Ali, ẹrú Ali. Abdul Hamza, ẹrú Hamza. Abdul Ja'far, ẹrú Ja'far, Ja'far Sadiq. Àwọn Shia náà máa ń ṣe bẹ́ẹ̀. Àwọn ìjọ Shia àwọn máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa tí wọn. Irú àwọn okọ̀ yìí haramun 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 lábẹ́ sharia tọ́lọ̀. Èèwọ̀ ni. Ó kílẹ̀ sí wa bá. Nínú àwọn okọ̀ tá a gbọ́dọ̀ sọ mọ́, al-asma'ul mukhtassatu bil kuffar. Àwọn okọ̀ tá a mọ̀ wípé ó kọ̀ yìí ó kọ̀ àwọn kèfèrí ni, ó jẹ́ sàní fáwọn kèfèrí. Bí ka asma'il yahudi, bí ó kọ̀ àwọn yahud, wan nasara, bí ó kọ̀ àwọn nasara. Naam. Bí Michael, James, Mùsùlùmí bímọ, ó wá so kọ ọmọ rẹ̀ ní James àbí Ifeanyi, wá kéegu Oyebuchi, ẹni Beckham àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú àwọn ọkọ̀ yìí Mùsùlùmí èso kọ ọmọ rẹ̀ ní ó kọ àwọn kèfèrí. Ó kọ táwọn pé ó wà special fún wọn ni. Ó kílẹ̀ tí wá bá gbogbo lè haramu ni, dandan ká sí kíni ká ṣọ́ra fún. Wala yajuzu kadhalika tasmiyatu bima yali. Ọjọ́ ti lọ gan. Tó bóyá ká sáàdẹ̀ parí kíni lọ́la báyìí. Mi tún ṣàlàyé fa because àwọn gbogbo àwọn kíni ó nídìí ká fẹ́ lójú gan. Àmọ́ la pé tó a fẹ́ parí ìlọ́la. Ó já máa fún àwọn kan ló já máa kàn sáré kájọ adébá. Gbogbo ẹni ká ṣe tàkí ká ṣe tẹ̀díkéèkù gbogbo ẹ̀ káká. Amọ́lágbà pé ní sẹ́mínà ní àfẹ́ solójá mọ́ kálọ́bà ń ṣúṣú gbogbo ẹni ká kalẹ̀ farabalẹ̀ tá mọ́ mú àìrí kálukú wa gbogbo ẹ̀. Ibi tí ìyapa wà ibi tí ò sí ìyapa gbogbo ẹ̀ a máa tọ̀. Pàtàkì pé ní sẹ́mínà ló já mọ́ kálọ́bà náà wallahu alam kọ́lọ̀ kó gbà ní ìbádà fún wa. Náà inshallah tó bá di ní ọ̀la a ó tẹ̀síwájú láti ibi tí a ti gbé dúró inshallah. Èyí tàbí tó ṣe déédéé kọ́lọ̀ mọ́dún aládàá rẹ̀. Àwọn àyè tí a gbà ṣe mistake kọ́lọ̀ kó sí àmójúkúrò fún wa. Ọ̀la la ilaha illallah. Naam, tí ìbéèrè bá wà. Wa antum jazakumullahu khairan. Naam. Tiléyá ọ̀tọ̀ ni ó pa ti ìkómọ. Naam. Tọ́ àkọ́kọ́ méjèèjì ọ̀ranyàn ni aslan. Ẹran léyá àti ẹran ìkómọ tí ìkápá rẹ̀ bá ti wà wájib ni, sunna ni, wájibà, ọ̀ranyàn dandan ni. Ó kílẹ̀ sí wa bá. Tọ́ ó wá ṣẹlẹ̀ pé èyàn wá ní kápá àti ra ẹran méjì, ẹyọ kan ló ní kápá rẹ̀ musamman àkókò tí a wà yìí tí gbogbo nǹkan ti wọ́n báyìí. Ẹran tán rà ní 350,000 ẹ mọ̀ mú bí 80,000 dání ní báyìí sàíbẹ̀ kọ́ ni. Aha. Tọ́ tí gbogbo nǹkan ti wọ́n báyìí ìwá ní kápá àti ra ti iléyá àti ti kómà títọ́ ọmọ tá fẹ́ jú. Èwo lè yóò ṣe lò méjèèjì, èwo ló jọ́rin ẹ̀ jù gẹ́gẹ́ bí ìbéèrè yìí. Ṣé ti iléyá ni ó pa ni àbí ti ìkómà? Tá bá mú ọ̀rọ̀ tó lọ lórí pé dandan ni áàdù tí ó ń kálukú títí áàdù tí iléyá lọ́tọ̀ áàdù títí kíni lọ́tọ̀ àgbọ̀rọ̀ mú ti iléyá káwá sọ pé tọ̀ ká má níyàn kíní náà wọlé ẹgẹ́ tí bá
tọ́ wallahu alam ètò fi ń jọ́nà yẹn nínú bí ó ṣe yé mi ó ní wípé kó dú ti iléyá yẹn kó dú ti iléyá à ń bọ̀ wá kàn wájú inshallah tí kó ma tí ò bá rí dúnjọ́ kó ma gaga àǹfààní sì wà fún 21 days ẹgẹ́ ti bá òun ní waqtul muwassi' àsìkò tí ẹ ṣe kíni ó fẹ́ ó kílẹ̀ tí wà bá àmọ́ títí iléyá waqtu rẹ̀ kíni mudayyiq kíni ó fún ìjọ iléyá gangan àtijọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ ìyẹn oníkọ̀ àbí àná ni àná ló ti ẹ́ndì bá ìbánà ní 13 okay 12 ni aha so ìlú ẹ́ndì tí ẹ̀ bẹ́ẹ̀ bá ló ń dúnà léyá nìsìn ó kàn dúnà sàárà lásán ni àmọ́ tí kó ma òun fẹ́ bí 21 days yẹn ni pé bí o bá dún níjọ́ keje àkọ́kọ́ àǹfààní wà fún láti dún níjọ́ keje ẹlẹ́ẹ̀kejì tí ó bá tún wá rí níjọ́ keje ẹlẹ́ẹ̀kejì náà àǹfààní wà fún ní kíni níjọ́ keje ti ẹlẹ́ẹ̀kẹta tí ń ṣe 21 days ni àbẹ́ẹ̀kọ́ ni ẹni kódà tí o bá tún rí gan 21 days yẹn anytime kò sígbà tí o lè dù kò sígbà tí o lè dù tí ẹran ìkómanu àmọ́ ẹran léyá waqtul mudayyiq àsìkò rí òfẹ́ ó kílẹ̀ sí wa bá sọ kó dú títí iléyá yẹn kó ṣe yẹn gbogbo àtọ́lọ̀ bá bú lásì ó para dú títí tí kó ma yẹn wallahu alam yawa alghanam taban alghanam àgbò ewúrẹ́ òbúkọ àgùtàn àwọn lè pè ní kíni alghanam àmọ́ tó bá ní albahimatul an'am màálù wọnú rẹ̀ ràkúnmí wọnú rẹ̀ àwọn àgbò náà wọnú rẹ̀ gbogbo ẹ̀ náà ó ti kó gbogbo ẹ̀ sínú bahimatul an'am gbogbo ẹ̀ wọnú ẹ̀ àkíkọ̀ yóò wà iléyá gbogbo ẹ̀ wọnú ẹ̀ alèlò màálù fún léyá alèlò ràkúnmí fún léyá àgbò alèlò fún ewúrẹ́ àgùtàn alèlò fún ṣẹ́dígẹ́ dìbàbí àmọ́ àkíkọ̀ alghanamu lálò fún náà ni ìran àgbò òbúkọ bùsúrú àti bẹ́ẹ̀ lọ la máa ń lò fún kíni ìkómà wallahu alam naam wa alaikum salam wa rahmatullahi wa barakatuh naam rárá o ẹ̀rípa àti kàníìsì ẹran tó bá ti lè tó bá gẹ́létí ẹ̀rí pé àrùn rẹ̀ ní ìsìn tó hàn kedere ni wọ́n ni albayyinu madha arajuha tí ẹ ti hàn ní ìsìn àbẹ́ tó ti rọ lẹ́sẹ̀ ó ti rọ arọ ni tí arọ rẹ̀ ṣe kíni tó hàn tó ṣò kedere báyìí a gbọ́dọ̀ lú láíláí bẹ́ẹ̀ bá paru ẹran eléyìn ẹran sàárà lásán ni kìí ṣe ẹran kómáwò kìí ṣe ẹran akẹ́kọ̀ọ́ ó kílẹ̀ tí wá bá àhà èyí lórú ẹran yìí gbogbo májẹ̀wọ́n tá a mọ̀ yí pé ó de ẹran léyá òun náà ló de ẹran akẹ́kọ̀ọ́ rúkú kílẹ̀ tí wá bá wallahu alam wa alaikum salam wa rahmatullahi wa barakatuh náà ọlọ́ọ̀bá kú sànú ẹ̀rí pé gbogbo ọ̀rọ̀ tí bàbá mú wá láàrin ò mú ó kíwà àìbẹ̀kọ́ ni àwọn òkì kan bẹ tí ò tako ṣẹ̀ríà
àwọn òkì kan sì bẹ̀ lọ́wọ́ kán ó tako tawhid ó tako aqida ó tako sharia gbogbo òkì tá bá ti mọ̀ pé ó tako sharia àbùkátà rẹ̀ ká fọ́mà ṣẹ́rìgẹ́ ti bábi àwọn òkì tí ó máa ní ṣe pẹ̀lú tẹ́ bá wo ìpínlẹ̀ rẹ̀ tẹ́ bá wo bí tó ti wọ́ wá àti bí òsà ni Ògún wálé Ògún dìran ẹ mọ́ mẹ́ṣẹ̀ wọn náà Ifá àúzùbìlá mùsùlùmí ń pẹ̀rẹ̀ ní Ifá yẹmí kaif irú òkì yìí ní ìsìn àwọn òkì kan lábẹ́ ṣẹ̀rí àtọ́lọ́wọ́n bá o a gbọ́dọ̀ máa sọ aláti jìnà sí Ògúndìran Ifáyẹmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ báwọn òságbè mi ẹ́sẹ̀ òságbè olóṣàgbè òun ọlọ́bọ̀ tó ń gbé má òsà ní ń gbé gbogbo eléyìí àwọn òkì ni tí ò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí láti máa sọ ọmọ ẹ̀ ẹjá jìnà sí sẹ́rí Babátúndé Ìyábọ̀ àdìsọ́kan Yorùbá ó ní pé ẹni tó lọ ló tó padà dé kama fi rántí ìyá tọ́ kò sí lè fi aslan kò sí lè fi kí n sọ ọmọ mi ní ó kọ màmá mi àbí ó kọ bàbá mi àbí ó kọ ẹ̀gbọ́n mi àbábúrò mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí lè fi bẹ́ẹ̀ déédéé ni ó wà láyé ni àbọ̀tíláìsì kò sí lè fi bẹ́ẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ pé Yorùbá irú okùn wọ́n ta kókó nǹkankan mọ̀ nípa ìtakókó rẹ̀ náà ní pé bàbá tó lọ́nà ṣe kíni inú padà dé o Babátúndé àwọn onísì máa ń sọ ọkọ̀ yìí Babátúndé àwọn oní máa ń sọ irú òkì ẹ̀rì pé ìrù bí àwọn mùsùlùmí máa ń sọ irú òkì mùsùlùmí máa ń sọ bá wọ́n máa ń sọ dáadáa Wálé tọ́ Ọlọ́run kó ṣàánú wa so wallahu wàhálà gbogbo kan tó bá ti ní ṣe pẹ̀lú pé bóyá wọ́n so kọ́ nǹkankan bóyá wọ́n so kọ́ òòṣà àbí àkúdà ayá àti tó jọmọ́ báwọn ká má ṣọ́ra fún àwọn òkè Olúwa dáta lè sọmọ Olúwa ṣeun Ayọ̀mídé Tèmítọ́pẹ́ Olúwabùnmi náà Olúwa ló bùn ọ̀tẹ́lẹ̀ dáa wọn ìgọ́ kéhù lérè ṣe kéhù lérè tẹ́lẹ̀ dáa wọn aláì kéhù lérè gan ni kéhù gbèmí àfáànlá tẹ́skíyà wà mẹ́ naam a ń bọ̀ wá sálẹ̀ ògbélé inshallah ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ kan ojú pàwọn ẹ̀nà kan náà fi ń pè wọ́n bá kò sí lè fi bẹ́ tó bá jẹ́ pé bẹ́yà kò sí tẹ́skí ànú ọkọ̀ náà tí ó bá ti sí pé bẹ́yà gbà pé èèyàn ń bó mo sì lè pútẹ̀ gbà pé èèyàn ń fọ́rẹ̀ ẹ̀ má mu'mina Abdulmumin di Abdulmumin mu'mina tó wallahu alam wallahu kó ṣàánú
sẹjádùúwà inshallah. Náà sí papọ̀ náà kò sí lè fi mẹ́ èyàn bímọ kò rí ẹran yẹn pa har tó fi bímọ mi náà pàtó wá bímọ mi yẹn àsìkò yẹn agbára ti wà fún wọn ni jẹ́ ń pa méjèèjì papọ̀ falamani ó lè ṣe inshallah kò sí lè fi mẹ́ kódà bẹ́ẹ̀ nǹkan sì wà yìí ẹ lè pa ẹran súnà ara yín bẹ́ẹ̀ sí jókòó yìí tó bá yìí pé kò bá ìkápò bá sí nígbà tí ẹ fi wáyé ẹ̀yin lè pa fúnra yín nìsín now aha ọ̀rọ̀ ń bọ̀ wá síbẹ̀ inshallah in ta sálẹ̀ lọ́la sẹ́lómi lè báyàn paná èmi tí mo bímọ ni ìmú sí rẹ́ran mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́nìkan wá bá mi pẹran náà kẹ́yì à ń bọ̀ wá sálẹ̀ ilé gbogbo ẹni bàbá sọ̀rọ̀ lórí ẹ̀ à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ inshallah tó bẹ́ lọ́la